Welcome to DIGINAIJA. Ẹ máa bá wa subscribe. Ẹ máa tẹ like, ẹ máa subscribe. So tó bá ti ń gbóná fẹlifẹli ẹ máa gbọ́. Kò ná yín ní nǹkan kan. Náwó. Láti ìtọ́ máa ná yín ojú pé ẹ kàn tẹ subscribe, kẹ̀dẹ̀ share, kẹ̀dẹ̀ like. Lọ́ba tán kò ná yín lówó. Tètò bá ti ń wá fẹlifẹli lẹ́ máa wò. Tọ́ mo kí yín ní kóòtù ojú oore o, mo kí yín ní mẹ́sà kàrúbà o, mo kí yín ní ìwọ̀n níbi ojú mọ́mọ́ tí mo wá sáyé o, lójú rẹ̀ tí mo wá sáyé. Ọ̀rọ̀ Mufti àti Oluwo ni mo fẹ́ sọ. Ọ̀dọ̀ wọn náà Fulani fẹ́ gbà wọlé, Fulani terrorist fẹ́ gbà wọlé láti balẹ̀ Yorùbá jẹ́. Gbogbo ẹ̀yin ọba létòlétò, ẹ̀yin baálẹ̀ létòlétò tí Fulani ń fún yín ní màálù méjì mẹ́ta tẹ̀wọ̀n lẹ̀ fún wọn. Ẹ wò bí ẹ ṣe sá ní Ìdó nìbàdàn, ẹ wò àwọn ọmọ tí wọ́n wà lórí oko tí wọ́n ń dáko jẹ́jẹ́, wọ́n sì da màálù wá. Màálù àgbàdo tí wọ́n gbìn, màálù lẹ́ fẹsẹ̀ tú, ó ń fẹsẹ̀ tú lórí ebè ń jẹ. Ibi ìlọ́yẹ kọ́ da màálù gba. Wọ́n kàdàbù ọmọ yẹn, wọ́n ń sá mọ́lẹ̀ lórí ilẹ̀ bàbá rẹ̀. Fulani wá ń sọ fún ọmọ Yorùbá lórílẹ̀ Yorùbá pé bàbá tòun ló nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ tí ń bá ń sọ pẹ̀lẹ́ rí ni. Fúnra yín náà lẹ́wọ̀ fídíò bí wọ́n ṣe ọmọ ọlọ́mọ. Ìkejì rẹ̀ tó lọ bá ẹgbọ̀rọ̀ lẹ́nu rẹ̀ bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀. A máa play fídíò rẹ̀ fẹ́rẹ́fẹ́ tẹ́ gbọ́. Òní lókè ní yóò ti yá. Ẹ káàárọ̀ gbogbo ọmọ Nàìjíríà. Orúkọ mi ni Ògúndíyàlẹ́yẹ Matthew, ọmọ Ọ̀yọ́ state ni mí, ní area Òkè Ògùn ní Tẹ̀síwájú local government nílùú Gbójáyè. Inú oko mi ni mo wà ó, tí mo ní mo wá woko lábẹ́ gímbì igi tó dúró yìí. Níbẹ̀ ni àwọn bòròró ni wọ́n wá sápamọ́, àwọn mẹ́rin. Bí mo ṣe ní mò ń wọnú oko bọ̀, ibi tí wọ́n ti wá àtáàkì mi ni wọ́n ṣá mi ládàá ní gbogbo orí. Nígbà tó ṣá mi ládàá tí mo ń dráàgì àdá, ó ń nà mí ní kùmọ̀ ní gbogbo ọwọ́ yìí, tó bà ọwọ́ yìí jẹ́. Nígbà tí mo gba àdá lọ́wọ́ ẹ̀, mo gba kùmọ̀, ló ṣẹ̀ wá yọ ọ̀bẹ, ó gún mi lọ́bẹ nínú níbí báyìí. Òun ló gún mi lọ́bẹ nínú yìí o, kò wọlé. Ó gún mi lọ́bẹ látẹ̀lé ọwọ́, kò wọlé. So gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o, má jẹ́ kí ìyà ó jẹ mí gbé o. Mo ní ìdájọ́ òdodo lérí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí, torí lágbára kan ràn mí lọ́wọ́ o. Inú oko mi mọ́ wa, oko mi ní gbogbo bí yìí o, gbogbo bí yìí oko mi ni o. Pákí ìyá mi ni o, ìyá mi ló ní pákí eléyìí. Pákí tó wà níbi pákí ìyá mi lélẹ́yìí o, ìyá mi ló ní pákí, èmi mo ní gbogbo oko tó wà ládùúgbò yìí. Ibi tí wọ́n wá sápamọ́ ni o. Ẹ gbà mí ọmọ Nàìjíríà, mo ní ìdájọ́ òdodo, ẹ ràn mí lọ́wọ́ o. Àárín orí ni Fulani fẹ́ gbàdálé, ọwọ́ tí ì gbà wọ́n fi àdá bẹ́ ọwọ́ náà ni. Ọsibítù lọ gbà wọ́n tẹ̀ nílẹ̀ ṣe ẹ rí pé èèmọ̀ ti ń wọ̀lú Yorùbá. Àwa ń sùn, à ń sàsùn ń péye. Gbogbo ẹ̀yin baálẹ̀ tí ń fún màálù méjì fún màálù kọ̀ọ̀kan tẹ̀wọ̀n lẹ̀ fún wọn. Fulani ó wá gé orí yín, wọ́n wá fi ọmọ wọn jẹ baálẹ̀ gbogbo ibi kọ̀ọ̀kan. Ṣé Fulani ọmọ gbalẹ̀ lọ díẹ̀díẹ̀? Májàsọ́lá Sunday Igboho ń pariwo Yorùbá nation, àwa Yorùbá a sì tún ń dìtẹ̀ rẹ̀. Oríwo tí ì pé wípé ká jígìrì. Gbogbo ẹ̀yin baálẹ̀ níletò sí letò, gbogbo ẹ̀yin lọ́balọ́ba tán Fulani ó fún yín ní owó àti màálù tẹ́wọ̀n lẹ̀ fún wọn. Ìgbà wọn bá bẹ̀rẹ̀, ẹ̀yin ni wọ́n mọ̀ mú kó tí wọ́n mọ̀ fira wọn jẹ sórí ipò yín. Ṣé Fulani ọ̀wá tí wá ní ìgbàlẹ̀ tán? Májàsọ́lá Sunday Igboho ó dẹ̀ ń pariwo adìtẹ̀mọ́mọkùnrin gbẹ̀rí pé kọ̀ wọ́n ti ń ṣe. Wọ́n ló lóòótọ́ ọ̀lú nìkan àlú. Ẹ jígìrì Yorùbá nation ńlá nídìí. Fídíò kan ń bẹ lọ́jọ́ mi lẹ́rìí. Àwọn Fulani terrorist wọ́n sì ń gbé èèyàn, wọ́n sì ń gbowó, wọ́n wà ń sowó náírà, wọ́n wà ń jù sókè báyìí, wọ́n wà ń jù sókè báyìí. Àwọn tí wọ́n sì gba ransom lọ́wọ́ wọ́n sì ìyún ọ̀rọ̀ ọjọ́ mi ni.
ọ̀rọ̀ ọjọ́ mi ni èyàn ṣá tẹ like sí DIGINAIJA, ẹ tẹ like kẹ subscribe kọ̀ọ̀nà yín lówó kankan so torí àwọn ètò ń bẹ́lẹ̀ fídíò oríṣiríṣi lẹ́ẹ̀mọ́ rí ó ti ṣẹlẹ̀ o ọmọ Yorùbá ẹ má sùn o ẹ má sùn o wọ́n là á lọ bòde lọ pàdé ogun ni o ogun tí wọ́n á wọlé báyìí o Yorùbá nation ló lè ṣe ẹ jẹ́ á dára ká múra wa lọ́kàn ẹ má jẹ́ àmọ́ dìtẹ̀ mọ́ ariwo tí Sunday Igboho ń pàjọ́ kìnìún àná rè wẹ́rẹ́wẹ́rẹ́ àlàbọ̀run ti ń dẹ̀wù báyìí ó ti fẹ́ máa dẹ̀wù báyìí o àlàbọ̀run ti fẹ́ máa dẹ̀wù o ẹ má ṣàṣùn àṣòdìdú o ogun alẹ́ ogun òru Fúlàní máa ń jà o. Rasheed Abdulrasheed Oba Oluwo ti ilẹ̀ Ìwó adé tí wọ́n dé fún yín là ń bọ̀wọ̀ fún o kì í ṣe rúwà ṣé ìṣẹ̀lẹ̀ Fúlàní ló yẹ kó ti lọ ibi tẹ́ ti mọ̀ kó ti gbàbọ̀dé tó gbọ́n tí wọ́n ń pa lójoojúmọ́ tí wọ́n fìyà jẹ tí wọ́n tún gbowó tí wọ́n Fúlàní ó tún gbowó tí wọ́n sì tún pa ohun tọ̀ ṣé ìyún kò tó bàlẹ́jọ́ fún Olúwo àti Mufti wọ́n ti gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá wọ́n ti gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá ẹ jẹ́ wá Yorùbá jígìrì ogun ti dé ó ti kọjá bodò ó ti wọ̀lú ariwo tí Sunday Igboho ń pagbà náà rí a sì dìtẹ̀ wọ́n ọmọkùnrin tó fi sá tó fi gbẹ́mìí ara rẹ̀ torí mọ̀jà mọ̀sálà àmọ́ akíkanjú ni o torí akíkanjú tí ó bá bẹ̀jà tí ọmọ sàá máa gbógun lọ ni o èèyàn sá tó tún lè tó ra ogun mú ni o. bí ṣe máa pariwo ọba tí bá ń bọ̀ sà ọba tí ń ṣe kíni kan ẹlẹ́bọ kò ṣe bóde nígbà wọn tán Fúlàní ń pa ọmọ Yorùbá pé ó yá o kó lọ bá ẹni tó bá wà lórí ipò àṣẹ pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ wọ́n ń pa Yorùbá wọ́n ń pa olúwa bùṣègàdà ó bùṣègàdà ó tún lọ fẹ́ ọmọ Fúlàní àpẹẹrẹ kínú ẹ̀yin Yorùbá ẹ fura ẹ jẹ́ àfura ẹ má jẹ́ àṣàṣùpìyẹ wàhálà ti dé kọ́lọ́ mọ́jọ bá wa ní àìwá mọ́ bá wa agbọ́dọ̀ jìgìrì sí Yorùbá nation agbọ́dọ̀ jìgìrì ká sọ́pọ́ọ̀tì Yorùbá nation nǹkan ti dé nǹkan ti wọ̀lú ní kòpẹ́kòpẹ́ yìí lọ́balọ́ba díẹ̀ nílẹ̀ Yorùbá ní ọba Sunday Igboho ṣe pàdé láyé tí kò pẹ́ báyìí Olúwo àfikọ́mọ ní ọba kan bọ̀ sàkíní tó ni ó yẹ kí wọ́n pe mítìn gbogbo ọba ilẹ̀ Yorùbá ni pé ibi tí ọba ti ń ṣe Yorùbá lọ́sẹ̀ tí wọ́n ti ń pa wọ́n kí wọ́n gbégbèsè lórí rẹ̀ ètò àwọn èèyàn wọ̀nyí sì ni pé àwọn ọba náà kọ̀ọ̀kan máa paná tí wọ́n máa fi ara wọn sórí ipò bí wọ́n ṣe gbalẹ̀ máa Haúsá lọ́wọ́ tán náà ọ̀dọ̀ Yorùbá ní ẹlòjúkọ báyìí Olúwo àti kọ́ máa ní ẹnìkan ṣe bọ́ ẹnìkan ṣe kíní kan ipò tó jókòó sí ti pé rẹ̀ lọ́ba yẹn kì í ṣe bọ́ wọ́n fi dá orí ipò yẹn ni ipò ọba yẹn tó ó sì lè jókòó bẹ́ẹ̀ ṣe bí kò ó yẹ kó wọn kọ oyè yẹn nígbà wọn pè pé ọwọ́ àjọba ni nígbà wọn pè é kọ́ akọrílẹ̀ Fúlàní kábílẹ̀ Haúsá lọ́jọ́ kọ́ lọ sọba ọba tí èbọ̀ sàtọ̀fẹ́ sí rẹ̀ sáà Fúlàní gan sí wọn lẹ́sìn ni wọn ò lẹ́sìn tí wọn bá lẹ́sìn wọn tí wọn máa pa mùsùlùmí ẹgbẹ́ wọn wọn ò ní máa kidnap mùsùlùmí ẹgbẹ́ wọn wọn ò ní máa pààyàn káàkiri ní mọ́ṣáláṣí wọ́n ti wá ń wọlé Yorùbá wá ó yẹ káwọn lọ́balọ́ba ó sì pàdé àfi kólúwò máa pariwo wọ́n ń ṣẹbọ wọ́n ń ṣe kíní kan àwọn orú òun yẹn ó ti gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá pé ibi kíbi o tí wọ́n bá ti ń pa Yorùbá pàkúpà káwọn lọ́balọ́ba ó dìde wọ́n jí gírì wọ́n sì pàdé wọ́n ó mọ kí ni a ṣe bẹ́ẹ̀ o Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ mọ́ sùn o ọ̀rọ̀ kàn yín bọ̀ o torí ní tó bá bá ojú ìmọ̀ kan sí mú o ẹ má wò wá ràn o ọmọ Yorùbá ẹja pera wájú ẹ̀yin lọ́balọ́ba
ẹ pèpè tá a fi dáàbò bo ilẹ̀ Yorùbá o Ọlọ́run náà lọ ọtán lẹ́nu ó kún kú o DIGINAIJA ẹ subscribe ẹ sì tẹ notice bell òun náà wà ní nǹkan kan láti subscribe torí bó bá ṣe kẹ́ ẹ lè máa rí wò bó bá ṣe ń lọ gbogbo ìròyìn gbogbo ẹ̀ láwọn ọmọ tó rí létí á dẹ̀ mọ́ fi ẹ̀rí mọ́ jẹ́mi so fídíò á mọ́ fi tì nídìí